Chief Mr. Ológun Dúdú wọ́n pè Ìyálájé wọ́n mọ̀ pé àwọn wà lórí live show. It is very, very unprofessional, disrespectful when you call people and you recorded them. If you are recording them, or you bring them, or you bring them on live show without their consent. They did not know. When they don't know that you put them on public, or they are being recorded, you're supposed to tell them that I'm recording you. I hope it's okay with you. If you are sure of what you are saying, I'll put you in recording. Is that okay? Or when you are on live show, you call somebody, you didn't tell them you didn't tell him that you are on live show. Right? Thank God, pé máa yẹn ò sọ nǹkan tó bad. Lórí show ẹ̀yẹn, lẹ́yìn ìgbà tí Dayọ̀ ti àbí kí lórúkọ ọmọ bàbá Suebebe ti lọ record, ó ti ṣá máa yẹn sí recording. And I am very sure you are the one tó ní pé kó record because ṣe máa ṣe báyìí ṣe fún Muyideen náà nìyẹn. Ó record Muyideen ló gbé wá, bẹ̀rẹ̀ sí replay ẹ̀ lórí kíní ó fi manipulate. Àwọn olórí burúkú tépè máa mú, wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fọmọ lọ́mọ. Under your platform. Now, the same thing happened yesterday or day before yesterday on your platform. Ológun Dúdú ní pé ìkànnà àwọn ọmọ Suebebe pé òun wípé property bàbá àwọn pé wọ́n rí ìwé ilé. Wọ́n dẹ̀ tún béèrè pé okay, kí ni balance? Ṣé Suebebe lówó kankan lẹ̀? Gbogbo wa la rí pé àwọn ọmọ Suebebe kò sí èyí tó kàwé nínú wọn. They are living from hand to mouth. Bàbá wọn ò ná ní wọn rárá, kò kíà fún wọn. He was not a good father. Suebebe was not a good father to his children when he was alive. He was so selfish and self-centered. Àwọn ọmọ náà dẹ̀ ní àwọn náà tún ra wọn bí, because àìmọye àwọn ọmọ tí ẹlòmíì tó jẹ́ pé wọn ní bàbá, nígbà tán bí wọn kékeré ni bàbá wọn ti kú, tó yẹ pé wọ́n dẹ̀ tún ra wọn tọ́, wọ́n tún ra wọn bí, but àwọn yìí náà ò tún ra wọn tọ́, wọn ò tún ra wọn bí, because mi rò pé lè tó kàwé wà nù wọn, mi rò pé graduate wà nù àwọn ọmọ bàbá Suebebe, èyí tó jẹ́ tó drop out in secondary school, tí ò níṣẹ́ tí ò lábọ̀ lọ́wọ́, kò fi legacy kankan lẹ̀. God bless you, my brother. Kò fi legacy kankan lẹ̀ fún àwọn ọmọ. Lẹ́yìn pé kó máa live reckless life ni bàbá Suebebe live throughout tó fi jáde láyé. Reckless life ẹ̀ náà ló gbé dàgbàlá Gabriel. Ara pé ó live reckless life ló gbé dé Àgbàlá Gabriel. Because báwọn ìgbà tí wọ́n lọ gbé, wọ́n gbé Àgbàlá Gabriel, wọ́n gbé Suebebe lábẹ́ gọ́tà o, wọ́n gbé ní orí títì o, wọ́n gbé lábẹ́ bridge o, ní family house yẹ ni wọ́n ti lọ gbé. Nígbà tí wọ́n lọ gbé bàbá Suebebe, jẹ́ bóyá mo lè rí, máa rí fídíò yẹn. Bọ̀. Níwọ̀n tí wọ́n lọ gbé Suebebe, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ owó tí wọ́n dá fún un. Wọ́n ní ṣé kí wọ́n fi tọ́jú ẹ̀ ni. Wọ́n ní kán gbé lọ kó bá lọ máa tọ́jú ẹ̀, pé wọ́n fẹ́ kọ́lé fún un, ó request fún ilé.
ó request pé kí wọ́n kọ́ ilé fún òun. Yeah. Òun ló sọ pé kí wọ́n kọ́ ilé fún òun. Wọ́n dẹ̀ sọ pé wọ́n máa ìgbà tó dẹ̀ Agbala Gabriel ibi tó dẹ̀ ti ṣe mistake kò dé mi sọ pé ó ṣe mistake náà because òun wá èrò nínú àgbàlá ẹ̀. Iná pé okay ó offer ẹ̀ nílẹ̀. That is mistake number 1 tí Agbala Gabriel ṣe. Ó ṣe mistake o because ó lọ gbéyàn kúrò nínú family house wọn. Ó lọ gbé kúrò ńbẹ̀ nígbà tó lọ ó bá àwọn èèyàn ńbẹ̀ tó lọ. Nítorí pé ó decide láti wà ní Agbala Gabriel làwọn family ò ṣe wá láti bẹ̀yìn ẹ̀ wò láti Adó because kó tó gbéra láti Adó wá sí Ìbàdàn wọnú Agbala Gabriel yẹn lọ. There's a lot of money. Nígbà tí bàbá Ológun Dúdú dẹ̀ máa sọ̀rọ̀ ńgbà yẹn nǹkan tó sọ ni wípé ó yẹ kí wọn bá gbé dúró sí Adó kan kọ́lé fún l'Adó àbí kan gbalé fún. You understand? Nígbà yẹn mi ní lọ síbi fídíò yẹn mo ṣe bí mo transfer àwọn kan síbi báyìí ẹ jẹ́ n wò tí n bá lè rí. Torí bàbá Suebebe ojú tì pẹ̀lú gbogbo àwọn ìwà tó ti wù nígbà tó wà ní Ṣàngó Òde tó wá di pé ó wá gba ẹsẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìrònú high blood pressure depression because kí ló lè ṣe Suebebe tó di pé ó máa paralyze at the age of 60 something tí ò lè rìn mọ́ tí ò lè ṣe nǹkan kan mọ́. Ẹ dẹ̀ rí bí bàbá yẹn ṣe burú ìfúgbọ́ pẹ̀lú bá rẹ̀ ò ṣe yá. T'Agbala Gabriel bá gbé wá sórí kíní ẹ rí bó ṣe burú tó ṣe máa ń sọ̀rọ̀ tó ṣe máa ń behave. So mi ò lè fi gbogbo ara blame Agbala Gabriel bó ó dàn jẹ̀bi ní títí ẹ̀. Ṣé wá rí àwọn tí wọ́n ń blog fún Ìyálájé tàbí tó ń blog fún Agbala Gabriel àwọn náà máa padà kó bá Agbala Gabriel. Ṣé pé mò ń tẹnu mọ́? Tí Agbala Gabriel tí ò bá stop especially Ìyálájé àti àáfàá yẹn kó stop wọn as a spokesperson wọ́n máa padà kó bá Agbala Gabriel. Kò sẹ́ni tó hate Agbala Gabriel but bí àwọn tí wọ́n láwọn gbèjà tó ń dán defend ẹ̀ yẹn bí wọ́n ṣe ń jáde tó ṣe ń sọ bí wọ́n ṣe ń behave ní platform wọn òun ló ń bí àwọn èèyàn nínú. Kì í ṣe pé bóyá àwọn èèyàn hate Agbala Gabriel. Nobody hates Agbala Gabriel. But bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ẹ wo lábẹ́ ọ̀dọ̀ Ìyálájé torí nǹkan tó trigger Mr. Ológun Dúdú tó fi ṣe part 2 jáde lélẹ̀. You understand? Kódà ó dẹ̀ sọ pé part 3 máa tẹ̀lé àmọ́ part tó máa wá dé season film ni tí ò ṣe é wò tán. Olóhùn máa padà jẹ lórí social media yìí. Àwa dẹ̀ máa wòran. Materials dẹ̀ pọ̀ nílẹ̀ rẹpẹtẹ. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ wá fẹ́ kó jáde gbogbo nǹkan tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ nítorí pé Ìyálájé kò ní ẹ̀kọ́ ìbánisọ̀rọ̀ kò ní ẹ̀kọ́ bó ṣe máa address public tó kàn pé rẹ̀ mọ̀ǹgàn náà sọnù tí ò mọ ọ̀rọ̀ sọ presentation ẹ̀ poor. You are gathering crowd you are recruiting people láti attack ó ń fi Agbala Gabriel ṣe fracas. Tí wọ́n bá bẹ̀rẹ̀ fracas pẹ̀ ṣé ọmọ yẹ ọ̀sẹ̀ tó fi yarun tí wàá gbé ìpín sójú àti lala lẹ́nu wá sórí social media inú orí ẹ̀ báyìí ó túlẹ̀ ní bí ìjà tó orin nígbà tọ́rọ̀ tí Muyideen ṣẹlẹ̀. You know how many weeks ló fi lọ fún prayer? Àdúrà ọ̀ràn o bá gbàdúrà kó gbàwẹ̀ kẹ́nu ẹgbẹ́ kéegun yọ láyé wọn gágá. You understand? Tó bá kó gbàwẹ̀ kódà kó yẹ kó wà tí Jésù lọ́jọ́ ń jẹun tí ìwà ẹ̀ ò bá dáa pẹ̀lú wà tó ń wù kò lè change cannot change anything
because kò sí ìwà ọmọlúàbí kankan ní ara ẹ̀. Ẹṣin wájú òní tẹ̀yìn dẹ̀ ń wò sáré. Ìwọ ni mo máa bá wí. Ṣó ra àfọ oníláwà ní ìdíyẹn tí ẹni tí òun jẹ ló ń wá. Ṣó rí Yàyà Gàmbàrí tí òun kan lẹ̀ lẹ́kọ̀ọ́ tiẹ̀. So ìwọ ni wọ́n dẹ̀ ń rí tí wọ́n fi ń sọ̀rọ̀. Ìwọ náà ń tẹ̀lé lẹ́yìn. Because kó bá jẹ́ wípé ó fi number 6 sí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Wàá mọ̀ pé bó ṣe ń handle kéèsì Àgbàlá Gabriel yẹn kọ́ ló yẹ kó I don't know who this is. So if you want to play game, ráyè game. Wàá mọ̀ pé kì í ṣe pé bó ṣe handle ọ̀rọ̀ Àgbàlá Gabriel yẹn ló yẹ kó handle it. Because he has a lot to lose. Àgbàlá Gabriel has a lot to lose. Ó kàn lè máa wò wípé no people like him kíní kan. Àwọn èèyàn ń ṣe òpònú náà. Ṣé bí wọ́n rí náà, ṣé bí wọ́n rí ní tó ṣẹlẹ̀. And I am telling you, the more you keep doing this, the more lójú àwọn èèyàn máa là. The more lójú àwọn èèyàn máa là. Ètò ẹ ṣe fún Muyideen. Ẹ wò bá ṣìrí ń ṣe tú. Wọ́n ní egungun tó kọ́kọ́ jó ni ìran ló máa wò nígbẹ̀yìn. Tẹ́ ṣe parọ́ mọ́ Muyideen. Bàbá àgbẹ̀ lọ́ba, àgbẹ̀ máa ṣe tó ń lọ lóyìnbó lọ gbin wédú. Tó lọ máa mú Muyideen lọ. Torí mo wò pé Muyideen lọ Amẹ́ríkà, Muyideen ò kàwé kò ṣe kankan. Àṣàgbẹ̀ ni Kẹ́hìndé. Àgbẹ̀ roko mọ́dúndé. Gbogbo ayé ni wọ́n lọ ń dísè wọ́n ní wọ́n ṣe kí ni máa ń pè? Trade fair. Oko tó máa tó lọ trade fair. Ó kéwé dú lọ bẹ̀. Ó ti ẹ̀ try náà. Àgbẹ̀ dáná, fámì dà. Tó wéwé dú owó tòmátò tó ń ta náà ló fi ń ra màálù ló fi ń ra. Oródé ó ra màálù gba wedding Muyideen. Ó ra màálù fún àfà tí yẹn fi lose break ẹnu ẹ̀ fail ni. Èpè níran yìí, èpè yìí ni, èpè ṣiṣẹ́ ni ṣáá. Break ẹnu àfà, break ẹnu ẹ̀ fail. Ó ti máa ń gbàgbé pa àfà lòun tó bá ń sọ̀rọ̀. Ó ti máa ń gbàgbé pé àfà lòun tó bá ń sọ̀rọ̀. She has not done anything bad. Kò burú. She called very water Ologundudu. She only called to. Ṣé ó sọ fún Ológundúdú pé Ológundúdú wà ní life? Ṣé ó sọ fún Ológundúdú, ṣé ó sọ fún Ológundúdú pé òun wà ní life? Òun ṣe live show. Nígbà tó pé Ológundúdú. God of Perfection Ministry. Ṣé ó sọ fún Ológundúdú wípé life ló wà o, pé òun wà lórí live show o. Kò sí nǹkan tó kàn wá. Bóyá fún ọmọ Suebebe lówó, kò sí tó kàn mí. Ṣé okay ẹ jẹ́ ká wá béèrè. Ṣé àwọn ọmọ Suebebe wọn lápá torí gbogbo yín lẹ̀ ń bá ṣe Muyideen. Muyideen tó ní potentials. Muyideen tó ṣe business ẹ̀ jẹ́jẹ́. Tó kọ́ṣẹ́ tó dẹ̀ ní certificate lọ́wọ́. Tó yẹ pé ìdí iṣẹ́ rẹ̀ ló wà. Gbogbo yín lẹ̀ ń bá ṣe Muyideen. Muyideen ò wá tọrọ owó lọ́wọ́ yín o. Ìyá Muyideen ò dẹ̀ gbégbá bárà dọ́dọ̀ yín. Family Muyideen kan kò gbégbá bárà. Wọ́n sunkún help wá sọ́dọ̀ yín. Tí gbogbo yín fi ń bá ṣe Muyideen, tẹ́ ń bá ṣe lọ́tùn, tẹ́ ń bá ṣe lósìn. Bàbá wọn tí ò kí à ń pa wọn, wọ́n support ẹ̀. God of Perfect Ministry. Wọ́n fún àwọn ọmọ bàbá Suebebe lówó láti support wọn lórí ikú bàbá wọn. Ṣókú bàbá wọn náà fẹ́ ṣe. Ẹ bá Àgbàlá Gabriel ti bá wọn sin bàbá wọn. Kò sí tó kàn mí pẹ̀lú pé fún wọn lówó. It's none of my business. I'm only referring to it torí pé many of you ọpọlọ yín dojúdé. Ìkà ni yín. Ìkà òun ni yín. Ọmọ ọlọ́mọ tó dúró jẹ́jẹ́ tí ò tọrọ bárà dọ́dọ̀ yín, ìyá rẹ̀ ò gbégbá bárà d'Àgbàlá Gabriel. Kò dẹ̀ polongo wá pé kẹ́ wá help òun. Jẹ́jẹ́ ló dúró rẹ̀ tó ń tajà ẹ̀. Ó mu gògóró, ó mu sìgá, ó mu gbó, kò gbowó lọ́wọ́ yín mú.
ó ta tẹ́tẹ́, kò gbowó lọ́wọ́ yín ta tẹ́tẹ́. Kò gbowó lọ́wọ́ yín ta tẹ́tẹ́. Kí ni nǹkan tó ló ẹ má bọ̀ sókè ẹni yẹn, let me bring you up. Come up. Wá ṣàlàyé nǹkan tó lógun dúdú ṣe tó bàdì tó nǹkan tí Ìyálájé ṣe àbí tí Yàyà ń ṣe. Ológun dúdú eléwì ni, woman rights activist ni. Ẹ kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ kan, ẹ tí ẹ kọ́kọ́ gbà wí pé ó mọ Suebebe rí. Kó má mọ Suebebe rí. Ṣé mi mọ Suebebe rí? Ṣé mo mọ Muyideen rí? Ṣé mo rágbàlá Gabriel rí? Ṣé mo ní business pẹ̀lú ẹ̀? Ṣé Ìyálájé ní business? Ṣé ó mọ Àgbàlá Gabriel rí? Ṣé bí online ní gbogbo wa ti pàdé? Okay, you've sent request. Good. Ṣé ebe orí Facebook, orí social media, ó ní gbogbo wa ti pàdé? In tó bá mú mi, tí mo bá tan kámẹ́rà, tí mo ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media, the same right ó ní ológun dúdú ní láti sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media. You cannot hold somebody kẹ́ máa sọ pé ó kọjá yìí. Kí ló fi kọjá yìí? Ojú rẹ̀ ò fọ́. Ó rí nǹkan tó ṣẹlẹ̀ sí Muyideen. Ó dẹ̀ sọ̀rọ̀ ńgbà ọ̀rọ̀ Muyideen. Ó sọ̀rọ̀ nígbà tí kéèsì Muyideen. Ó dẹ̀ mẹ́nu lé ọ̀rọ̀ bàbá Suebebe. That was 2 months ago. Ló sọ̀rọ̀. 2 months ago. He said something. Ìgbà yẹn ó di rí fídíò yẹn tó ṣe ńgbà yẹn. So nígbà tó wá padà wá again tó ní wọ́n pé òun pé àwọn ọmọ bàbá Suebebe pé òun joy in tó sọ nípa if go and watch the video tí mo ṣe lálẹ́ àná. Nígbà yẹn in tó sọ ní pé Ọlọ́run ò kì í dá sí ọ̀rọ̀ pé tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ òṣèlú nǹkan kan bẹ́ẹ̀ yẹn pé àtẹn tó wọ́n bá fẹ́ yàn jẹ lòun máa ń dá sí. Wọ́n pè gbà yẹn wọ́n ní kí ló dé tí ò ṣe sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ Muyideen. Ó lóun ò dá, ó ní n tó sọ ń gbà yẹn pé ó dẹ̀ give candid advice wípé ìtàgbàlá Gabriel yẹ kó ṣe lélẹ̀ pé lè tó fi ń dá owó 20-something million 40 million fún yàn kan tó fi ń bá kọ́lé tó fi ń bá wọn kọ́lé pé ṣé lè ní ọ̀rọ̀ àwọn yẹn kàn àwọn tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tẹ́bi pa wípé ṣé lè ló kù tó yẹ kó máa kọ́ fún wọn pé adúrú èrò tó wà nínú àgbàlá ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn wípé ìṣètì tó lè fún at least wọ́n fáwọn 22 million tó bá kó 2 million tó empower àwọn pẹ̀lú 2 million ní tó bá wá wu kálukú àwọn tó máa jẹ́run àwọn tó máa fi ṣoríire wọ́n máa fi ṣoríire. That was ológun dúdú's response nígbà tó sọ nìyẹn nígbà yẹn. That was 2 months ago. Tó lógun dúdú sọ nìyẹn. Ó dẹ̀ ní Dayọ̀ tó lọ gbé láti Adó wá wípé ìṣètì tó yẹ kó kàn rọra gba kó rẹ́ǹtì ilé fún kó dẹ̀ gba kíára kó dẹ̀ gba bóyá sìmẹ́ǹtì ló máa fẹ́ máa já kó fowó bóyá minerals àbí bíúrì àbí nǹkan kan ṣáà máa já ọjà fún nẹ́gbẹ̀ẹ́ kan kó máa fi survive. That was his take about ọ̀rọ̀ Suebebe àti Àgbàlá àti Muyideen nígbà yẹn. And he does not say anything about it again until tó wá jáde ní tẹ̀ta àbí jẹrin wípé àwọn ọmọ Suebebe contact òun. Ṣé adúrú máa yẹn ṣé ẹ fẹ́ lù ni tó máa ló fi máa parọ́ fún yín pé wọ́n contact òun? Ṣé ẹ fẹ́ lù ni? Ṣé èèyàn kan wà tí ó sọ pé ó yá dákẹ́ kúnlẹ̀ síbẹ̀ yẹn kó káwọ́ ẹ̀ sókè tẹ́ ẹ fi pé bóyá ó máa wá máa parọ́ máwọn ọmọ wípé èèyàn kan pé òun? Èèyàn ní wọ́n pé òun pé wọ́n fẹjọ́ sùn wọ́n sọ pé báyìí ó dẹ̀ jáde bí ìpè ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ni ó dẹ̀ ti sọ̀rọ̀ yìí náà sẹ́yìn before now. Ẹ̀yin wọ́n á jáde ẹ̀yin wọ́n á sọ pé ẹ̀ ń tó sọ ò dá wáyé tó ṣe máa dá sí ìwọ̀nba lèèyàn máa ń dá sọ̀rọ̀ èèyàn máa ń dá sọ̀rọ̀ mọ́ ṣé ẹ wà òkè ọ̀rọ̀ tó wà lórí social media. And this is somebody that knows this man personally. Ó dẹ̀ sọ wípé
gbogbo effort tó ní mo play tó ń sìn gbogbo effort tó ń ti try láti ṣe láti gbé tẹ́kí baba Suebebe kó padà sí normal gbogbo ilé ìṣẹ̀lẹ̀ all because this man was not in the country he relocated to America he said they were very close so ńgbà tó dé tó dé rí pé situation ṣe rí ó try láti reinstore life ẹ̀ padà ó rehabilitate ẹ̀ by staying with him for 2 months in Ado Ekiti nígbà tó lọ introduce ẹ̀ sí Fayose tí wọ́n dẹ̀ fún níṣẹ́ tó ń ṣiṣẹ́ kí lèèyàn fẹ́ ṣe fún ọ̀rẹ́ tó jù yẹn lọ. We all know that Suebebe lived a reckless life when he was alive. He doesn't care about anybody. He does not care about anybody. He said it. Tó fi sunkún tó dẹ̀ apologize. Ẹnu ara ẹ̀ ló fi sọ. Ológùdú rẹ̀ ń tẹ̀ sọ fún wa yí pé òun gbìyànjú bọ̀ kò gbọ́rọ̀. Ó wọ́n fi síbi iṣẹ́, wọ́n bá wáṣẹ́ ní radio station. Ó wà ń bẹ̀, òun padà lọ sí Amẹ́ríkà. Ó tún padà lọ mu ọtí. Ó tún padà lọ mu ọtí bí wípé wọ́n wá lé níbi iṣẹ́. Nígbà tó máa padà rú ẹ̀, wọ́n ló ti ń fẹsẹ̀ gbàgbóró kiri ó títí. Depression can set in into somebody's life when you are not living up to expectation. Ìwọ gojú máa tiẹ̀, ojú máa gbà ẹ́ tì. Ojú máa gbà ẹ́ tì. Ògógóró máa ń ṣe ọ̀rẹ́ ara ni. Ògógóró ń ṣe ọ̀rẹ́ ara náà. Ògógóró kì í ṣe ọ̀rẹ́ ara. Ẹ sọ̀rọ̀, mo ń gbọ́ yín, ẹ sọ̀rọ̀ sókè. Ṣé ẹ sọ̀rọ̀ ṣá mi ò gbọ́ yín o. Hold on no. Hello. Okay, hold on. Sorry. Sorry. Ó wà Bluetooth. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ yá wọ́n gbọ́ yín. Hello. Ẹ sọ̀rọ̀ sókè o. Wọ́n fẹ́ like wọn ni pé wọ́n máa ń jẹ́ kí kíní wà open sí everybody. Kí ló wà open? Kí ló wà open ni pé wọ́n máa make sure pé investigation yẹn ó máa wà open sí kì í ṣe ọ̀rọ̀ yìí pé wọ́n á dédé gbé pé Ológùdú sọ báyìí lẹ́yìn right now everybody will be here because everybody àti wọ́n tún máa wà online about bí 1 million àti wà online pé everybody want to listen to what is going on then share the information with us directly bó ṣe ṣẹlẹ̀ kì í pé ẹ wá ń túṣọ ẹ wá àdì ọ̀rọ̀ mímọ́ so nǹkan tó ń ṣe jọ ẹ nìyẹn she called directly to verify lójú gbogbo àwa tá a wà nígbà wo kíní yẹn not coming on kíní kan wá wọn lọ́rọ̀ méjì máa hide no she called directly. Okay. Bàbá yẹn lè ṣe mistake kan. Hold on kẹ́ tó máa sọ mistake tí bàbá ṣe is that normal is that right? No ẹ kàn pé it's a public. Hold on. Is it right for you to call somebody on live show without telling the person that you are on live? Ìbéèrè ni mo béèrè. Ẹ dáhùn. So, if you are making a finding, you will not tell the other party what you are intend to do. Ṣé ó máa yí ṣé nítorí kí ìyálájẹ má bàa fún lóúnjẹ ni àbí tí torí kí ìyálájẹ má bàa lù? No, he is trying to. Hold on. I'm trying to ask you a question. You understand? Bàbá máa yí wípé kí ni? Bàbá máa yí language yẹn. Language wo wípé kí ni? Hold on. You realize that Dayo recorded this man? Dayo. Ìyẹn ọmọ bàbá sọ àbí ṣé Tọ́pẹ́ ló ń jẹ́ àbí tó lórúkọ ẹ̀? Ṣẹ́gun àbí kí lórúkọ ẹ̀? Kí ló yàtọ̀ nù nǹkan tó sọ? Náà mo fẹ́ béèrè. Ṣé wọn pé ó lọ Dayo rìkọ́ọ̀dù bàbá Ológundúdú? Ìyálájẹ tún wá pè lẹ́yìn ìgbà tó wá play voice note tán, ó tún wá pè sórí live show without telling him. Wọ́n sọ number one wọ́n sọ fún pé wọ́n record it, which is against the law.
Number 2, ẹ tún wá pè sórí live show. This conversation is supposed to be private conversation. No, everybody want to listen to it directly. But yes, or direct to share the ẹ ṣe bó kí ló tí o lè sọ fún pé o fẹ́ rí kan ó dáa listen to me. Everybody were disappointed. Mommy, I don't dá owó fún àwọn ọmọ bàbá ni. Were disappointed. Ẹ dá owó fún àwọn ọmọ bàbá. Owó kí lẹ dá fún wọn? Owó kí lẹ ní kàn fi rà? Mi gbọ́. It's personal to àwọn ọmọ yẹn. Àwọn ọmọ la ṣe kíni ẹ fún. Náà àgbà tí bàbá wọn kú wọlé àti ilé ẹ̀gbọ́n ẹ̀fẹ́ ni. Now they are ọmọ mo fẹ́ bèrè ọmọ mélòó ni bàbá Suebe bí tẹ̀mù? No, ele tá wa mọ̀. Ó lè ní so ele tá wa mọ̀. Ele tá wa ṣe ni pé ìyálájé okay what are we going to do for our ọmọ wọ̀nyí? Because bàbá wọn tọ́jú wọn. Then àwọn kan ní business inú wọn. Àwọn kan we need to support their business so that they can àwọn náà lè dúró lọ́jọ́ ọ̀la láti help other people. Now kẹ́ wọ́n máa gbọ́ ní tó ṣẹlẹ̀ it's looking embarrassing even when everybody go to bed ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ why tẹ́ pé àwọn ìwà ingrate. Ẹ ó dán bí tẹ́ dé yẹn. Ẹ jẹ́ n béèrè kan bí tẹ́ dé kẹ́ tó lọ jìnnà. Ẹ ní sùúrù bí tẹ́ dé. Ẹ ní sùúrù. So ẹ dá owó. Ẹ ní sùúrù o. Ẹ dá owó fún àwọn ọmọ bàbá Suebe. Ṣá wọ́n láwọn need help. God bless you. Ẹ ní sùúrù. Mi gbọ́. Láti support ìgbẹ́rẹ́ àdádi wọn because wọn ò lówó nígbà tí bàbá wọn kú yẹn kọ́nà máa jẹ́ kéèyàn. Ṣé bàbá wọn ẹ ní sùúrù? Ṣé àwọn ọmọ náà ṣòkú bàbá wọn ni àbí Àgbàlá? Àgbàlá kọ́ ló ṣòkú bàbá wọn. Okay. Àgbàlá kọ́ support wọn ni. Àgbàlá ò lówó dání. Ẹ má máa sọ pé Àgbàlá lówó ìgbọ́dọ̀ Àgbàlá fẹ́ rówó. Àgbàlá is begging the public to finance people. Àgbàlá ò lówó dání. Mo lè sọ lójú Àgbàlá yìí doesn't have money. He's begging. Just like you have a page, you are begging on behalf of people. Àgbàlá ò lówó dání kí ló fẹ́ rówó. Àgbàlá is begging people, he's begging his fans to secure help for people. Everybody come and meet him together. Àgbàlá lówó dání. Ìgbà tó fẹ́ kan okay, ó jẹ́ lọ́la ẹ̀kan síbi kan. Wọ́n fẹ́ ṣe ibi tó wà kó instrument sí. He came to the platform. If you want to support me, they support directly. Wọ́n kàn nífẹ̀ẹ́ ni ó kàn lẹ́ni tó rà ó jọmọ tó rà nígbà ni. Kò lówó dání. Àgbàlá ò lówó dání. Kó bá yín ta ilé ẹ̀fẹ́ ta ilé ó bá yín ta. That's the way he has his own. Kò lówó dání. Ó ń bẹ̀bẹ̀ fún public. Kọ́ pé ẹ bá mi ṣàánú ní bàbá yìí o. Àwọn tẹ ṣàánú tó gbé wọ́n nífẹ̀ẹ́. Okay, God bless you. God bless you for that, for clarifying that. Okay. God bless you for. So Àgbàlá ò lówó dání kò dẹ̀ níṣẹ́. When they talk to people love him and they will do it. So it's not like kí ló dé tá wá ń bú Muyideen? No, check my backbone. Nobody is abusing Muyideen. Nobody was taking it. Ipe kini? Good evening, John Man. Mo ní kí ló dé tẹ́ ń bú Muyideen ni mo béèrè o. Oh my God, no person to bú Muyideen. No is abusing Muyideen. Àwọn kan sọ pé number one with what is happening. Àwọn okay. Ìbéèrè tí mò ń béèrè yẹn béèrè o dáhùn ìbéèrè tí mò ń béèrè o. Kí ló dé why are you people coming for Muyideen? Kí ló dé tẹ́ ń gbé Muyideen ṣe pé kí lẹ̀ ń bú Muyideen fún? Ìgbà tẹ́ mọ̀ pé Àgbàlá Gabriel ò níṣẹ́ ó máa ń tọrọ ni fine bara ni. So kí ló wá dé tẹ́ ń bú Muyideen? Ore ẹni sùúrù o ẹ farabalẹ̀ o. Kí ló gbé wá ṣe ẹni sùúrù ibo ló ti lọ gbé Muyideen ibo ló ti gbé Muyideen. Oh my God máa yìí ẹ̀yin lẹ sọ́nsìn ẹ ní pé Àgbàlá Gabriel ò níṣẹ́ lọ́wọ́. Mo ní kò níṣẹ́ kò ní kó olówó dání kò sí bó ní òun ta lé iṣẹ́ títẹ̀ ní ẹbọ kò lówó ní personal money ẹ̀ òun ta lé náà débò ní báyìí ta lé ni. Ok ó ń bá yàn ta lé. Ẹni sùúrù ẹ farabalẹ̀. Kí ni personal business tó ń ṣe iṣẹ́ tiẹ̀ gangan ọ́fíìsì ẹ̀ bó lọ́fíìsì ẹ̀ wà.
real estate. ṣé ẹ̀gbọ́n tí mò ń sọ ni ṣé Yorùbá kọ́lẹ̀ ń sọ ni mò ń sọ ni. Mo ní iṣẹ́ real estate ló ń ṣe real estate kó máa báyàn talé-talẹ̀. Kó máa báyàn talé-talẹ̀ alágbàtà oníbàràǹdà. Iṣẹ́ tiẹ̀ nìyẹn. Bàràǹdà. Mi ò sọ pé ó ṣàdùn báyàn talé wa ó ní property mi lè wọ family life rẹ̀ ó báyàn. Ṣé mo sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni mo sọ̀rọ̀ bàbá ẹ̀? No, mo ní ìta mo kò ń ṣe pé òun báyàn bá fẹ́ ra lẹ̀ àgbẹ̀lá mo fẹ́ ra 1 plot ẹ bá mi gẹ́tì ẹ̀ ó báyàn talẹ̀ ó báyàn talé. Ok, ó ń báyàn wálẹ̀ ta ó ń báyàn wá ilẹ̀ ta ẹ bá fẹ́ rà ok fine. Nǹkan tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé nígbà tó lọ gbé Muyideen níbo ló ti lọ gbé Muyideen? Ẹjọ́ ìgbà tá a wo ní Facebook gbà yẹn wọ́n ní wọ́n bọ̀ láti. Mi ìfẹ́ gbọ́ pé wọ́n ní o mi ìfẹ́ gbọ́ wọ́n ní o. Ntí ò bá if you are not sure of what you want to say don't say anything. Okay, let me now talk. For the first time they show Muyideen that's the passion people have trying to go on. Ìgbà tó ń show rẹ̀ kí ni wọ́n sọ ibo ló wà kí ló ń ṣe nígbà tó ń show ẹ̀? Wọ́n ta charger bí. Ó níṣẹ́ lọ́wọ́ ó wà ní ìdíṣẹ́ àbí? Ẹ wà ní ìdíṣẹ́. Ìdíṣẹ́ ló wà tán ti lọ gbé. Ok. So ìdíṣẹ́ ló wà yes. Ok. Àánú wa rí bẹ́ẹ̀ ni káwọn sọ pé àánú ni ìtọ́pìlẹ̀ àánú nìyẹn. Àánú wa rí. Ọ̀dà mo fẹ́ ra charger ṣe ṣẹ́jú kò tẹ́ni mọ́ ilé yìí ó lè jọ sọ̀rọ̀. Ṣó wá ra charger lọ́wọ́ ẹ̀ ni tó fún lówó ń bẹ̀? Ẹ ní sùúrù ṣe bẹ́ẹ̀ rí àjọ wo náà ni nípa àjọ wo ni. Mo ní nǹkan tí mo sọ ni wípé nígbà tágbàlagbà pàdé ẹ̀ Muyideen yẹn tó dẹ̀ rí pé ó ń ta charger mélòó ní Àgbàlá rà lọ́wọ́ rẹ̀? Ẹ jẹ́ pé mi ò bí ó ra charger lọ́wọ́ ẹ̀. Ẹ mi gbọ́. Ó nílò àánú mi ò bí ó ra charger lọ́wọ́ ẹ̀ àkúdìrò. Èló ni wọ́n fún Muyideen ní point yẹn nígbà tó ti rí Muyideen táànù rẹ̀ ṣe àánú bọ́bẹ̀ máa ṣe mí o èló ló fún? Fáǹsì burúkú ni yín ẹ̀ ń sọ́pọ̀tì dáadáa. Ẹ farabalẹ̀ jàre alábòsí ni yín alábòsí ni yín. Òun gan kọ́ ló fún ní 1,000 Star Lady ló fún ní 1,000 naira. Don't forget about the picture. Forget about the picture. Video tẹ́ rí níbo ni wọ́n ti gbé níbo ni Muyideen wà. Kí ni Muyideen dẹ̀ sọ nígbà tó invite Muyideen pé kí Muyideen wá sí church kí ni Muyideen sọ èsì wo ni Muyideen sọ fún. Ẹ̀sìn kọ́ ni mò ń sọ mo ní nígbà tí ó sọ pé kí Muyideen ntí bá bí yín léèrè ní kẹ́ dáhùn. Each question ni mo fẹ́ mi ò fẹ́ jọ́ wẹ́wẹ́ mi ò lè rojọ́. So ìtí mo béèrè ni wípé number 1 níbo ni Àgbàlá ti bá Muyideen? Níbo ló ti bá Muyideen ni kí ló ń ṣe nígbà tó bá? God bless you. Nígbà tó wá sọ fún wípé tó invite ẹ̀ sí Àgbàlá kí ló sọ fún Àgbàlá? Tó sọ ìyẹn tá a mọ̀ ní pé aṣàánú fún Muyideen ìyẹn tá a mọ̀ ní pé Muyideen yàtọ̀ ìyẹn tá a mọ̀ ní pé ọjà 20,000 ọjà 5,000 tó wà lọ́wọ́ ẹ̀ ó di ńlá ìyẹn tá a mọ̀ ní pé wọ́n ṣe yín méjì fún gbà méjì ìyẹn tá a mọ̀ ní pé wọ́n kọ́lé fún ìyẹn tá a mọ̀ ní pé wọ́n ṣe wẹ́ẹ̀dẹ̀ fún ìyẹn tá a mọ̀ ní pé òun náà wà ní ó wọ súùtù nínú ẹ̀dùn ọkàn balẹ̀ ó bẹ̀ sí rẹ́rìn nínú ṣọ́ọ̀ṣì òun kúnlẹ̀ dáàdì òun ṣe gbogbo ẹ̀ ìyẹn tá a mọ̀ ní àwa àmùgbà tó ń ná ibi tẹ́ka tí wàá mùgbà tó ń ná ni pé ibi tó ti wá lọ fọ́kọ̀ọ̀kùnrin yẹn táwa ò mọ̀ tó ti fọ́ gbẹ̀mọ́lẹ̀. So we couldn't know that on fe gba no abi kini. So ibi tí Tani ti fuck up. Ibi tí Àgbàlá ti lọ fuck up àti Muyideen. Okay, ìgbà tí wọ́n ká mọ́ pẹ̀lú ìyàwó Muyideen. Ìyẹn ńkọ́? Mo mi ye, mo ti ní ìyẹn má sọ yẹn mo ìyẹn má sọ wọ́n. Ó kí ló ní tàwọn sọ pé ó nà? Kí lẹ wọ́n sọ pé ó nà? Ṣé yín rẹ gba lọ́wọ́ Àgbàlá ńgbà tó nà ni? Ṣé ẹ rí ẹ gba lọ́wọ́ Àgbàlá nígbà t'Àgbàlá nà? Àgbàlá jẹ́wọ́ so ntí Muyideen sọ yẹn ẹ̀yin ò believe Muyideen but ẹ believe Àgbàlá. Ṣé Muyideen ò jẹ́wọ́ Àgbàlá ló jẹ́wọ́ àbí? Muyideen parọ́ but Àgbàlá sòótọ́. Muyideen parọ́ ó parọ́ wípé Àgbàlá òun bá Àgbàlá pẹ̀lú ìyàwó òun. Irọ́ ló pa ṣẹ́yìn wà ń bẹ̀. Irọ́ ló máa pa nìyẹn.
But now, if I tell you, listen to me. If I tell you that Muyideen is not a liar. Hello? If I tell you that Muyideen is not a liar, he doesn't lie. Mo sọ pé Muyideen is not a liar. Yes, wọ́n mímíkì ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ó sì dúró lórí mímíkì ẹ̀. Wọ́n mímíkì ẹ̀ ni. Yes. Now I am telling you that Muyideen have potentials. Muyideen have potentials more than Agbala Gabriel. Agbala Gabriel ló kàwé. Kò kọ́ṣẹ́. Bàbá wo? Bàbá wo ló ràánú gbà? It is not about book. Neither about you going to university. Hello. So nígbà tí Muyideen dẹ̀ ti wá kúrò l'Agbala Gabriel, ṣẹ́yìn lẹ ń bọ̀. So kí ló wá ṣe Agbala Gabriel tí wọ́n lọ ká window mọ́ lórí? Àwọn ní aluminium. Oh my God. Mo ní kíní kẹwọn kíní ṣe mo kíní kò ẹ kó dìjà. Tó bá kó bí kan àánú pọ̀ káàkiri. Ọlọ́run tó gbé ara láàánú dìde àánú pọ̀ káàkiri. Ojú ọ̀hún tó yẹ fún akọ̀njà lórí kan. Muyideen àtúrẹ́ni di àtúrẹ́ni ṣàánú fún. Ó dàbí last time tẹ́ wá sórí page yìí mo já yín bọ́lẹ̀. Ẹ má já bọ́lẹ̀. Now, then listen to me. Let me tell you one thing. Ẹ̀yin tẹ́ ń ba social media jẹ́, òun ara yín lẹ wà yìí. Ẹ̀yin oní donation sọnù. If you don't have anything to use your money for, ẹ wo èèyàn nínú ilé yín, nínú family yín, tẹ́ máa ná owó fún. You understand? Because I don't see the reason why you are donating for àwọn ọmọ Suebebe. You understand? Number one, Suebebe does not recognize his family, his own family, when he was alive. You understand? Number two, you say you donated for àwọn tí ò béèrè oore lọ́wọ́ yín. Ẹ wá nítorí pé nǹkan tí wá ṣẹlẹ̀ gbọ́ pé èèyàn kan lọ sọ pé wọ́n fẹ́ dọ́kúmẹ́ǹtì ilé bàbá wọn. You are not calling them ingrate. Ẹ ti ń padà wá fún wọn. Ẹ wá tí wọ́n ṣìrègùn lé wọn lórí pé you donated. Ṣé wọ́n tọrọ owó lọ́wọ́ yín? Ṣé wọ́n tọrọ owó lọ́wọ́ yín? Ṣé àwọn ọmọ bàbá Suebebe tọrọ owó lọ́wọ́ yín? Òun ni ò pé ológun dúdú. Ẹlòmíì pé ológun dúdú. Èèyàn bá ológun dúdú sọ̀rọ̀. Ẹ tó bá pé ológun dúdú ẹ kó jáde. Ghost cannot call ológun dúdú as ológun dúdú sọ pé ó lóun mẹ́rin yẹn ó ní private number. Àgbàlá ló gbà yẹn. Àdúrà Àgbàlá ló gbà lórí kíni? Ẹ jọ̀ọ́. Mo ti gbà pé kíni mò ń lò ṣá. Ẹni ẹ̀dà ṣó sì lọ. Abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ burúkú gbòòrò ẹnu. Àdúrà Àgbàlá ló gbà pé kíni? Wípé wọ́n lọ ṣe mọ́ jáàyàn bọ́nà. Mo fẹ́ jábọ́. Ó ti lọ. Ó ti fúnra rẹ̀ lọ. Ó bẹ́tà. Ṣé ẹ rí ẹ̀ ń gbẹ́jọ́? Àwọn tí wọ́n ń dúró gbọ́ di ọ̀rọ̀. Wọ́n lólógun dúdú. Ẹ jẹ́ ń play nǹkan tó lógun dúdú tiẹ̀ sọ. Mo ti play ẹ̀ lánàá, ẹ má jẹ́ máa kí má lọ sẹ́yìn. Anyways, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá wa sọ. Ẹ̀yin tẹ́ máa ń dáwọ́, ẹ̀yin tí Sàárà yọ sí. Èmi inú yín ò tí jẹun kánú. Kò tí jẹun yó nínú ilé ẹ̀, kò tí jẹun yó. Èmi inú yín ò tí jẹun yó. Ìmí inú yín. Tàtún lélẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lóríta. Mẹ́tàlá ń ṣẹlẹ̀. Màmá mo ti rí gbogbo ń tẹ́ sẹ́ẹ̀dì sí mi o. Máa play gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ṣáà má worry. Ẹ ṣáà bear with me báyìí. Ẹ ṣé ọmọ Nàìjíríà tẹ́ fún wa ní mọ̀ràn tẹ́ sí wa létí. Mo kẹ́yìn ọlọ́pọlọ aláròjinlẹ̀. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ jàre ìyá wa. Mo rí fídíò ológun dúdú part 2.
lọ́la àwọn ẹni tí wọn kì í lo Facebook wọn bá wà níbi iṣẹ́ wọn fi kíní ṣe tì ní kán lè bá gbọ́ nǹkan tí ológun dúdú sọ. Yorùbá lọ wọ́n bọ̀ ẹ dákun o ẹ foríjì mi. ẹ jẹ́ bá wa power attack ẹ love and like lórí Facebook ẹ jọ. mo sì ń bá a sọ ológun dúdú o try ológun dúdú ẹ try gan wàláì ẹ try. Yorùbá love and like please. ṣé àṣìpa òwe ni Yorùbá pa ni gbogbo wa ṣe bọ́mọ Yorùbá ni wá wọ́n lẹ́ni tó sojú kò dàbí ẹni sẹ́yìn ológun dúdú àbí o ó sì tún sẹ́yìn tó tún sọ nínú àlàyé rẹ̀ ẹ jẹ́ agbóṣùbà fún kò dìgbò. ẹ jẹ́ tó ráwọn dìdìrín kan béèrè question kan pé ológun ẹ máa gbọ́. ṣé ò ń gbọ́ o Ministry of God kìíní kan. ìwọ tó bá fẹ́ gbógòkè ẹ máa gbá láàyè o. èmi ṣáájú wọn kúrò lọ́dọ̀ kí n sàn ní adé tí mo lọ dá dúró bí mo ṣe lọ dá dúró tó àkúrò lọ́dọ̀ ara wa Dayọ̀ fọjọ́ kan yàtìrí ẹ̀wí fẹ́ lẹ́nu kó gbẹ́nu rẹ̀ sáà. wọ́n ní ẹgbẹ́nu yín sọ̀hún. mo kúrò lọ́dọ̀ kí n sàn ní ẹ̀yin sọkúsọ. mo lọ sílùú òyìnbó mo dé láti Amẹ́ríkà ní ìyá 2007 ipò ìbànújẹ́ ni mo bá Dayọ̀ tó ti dọlọ́tí tí mo gógóró kiri. ṣé ń gbọ́. kí ló dé kí ló ṣẹlẹ̀ yìí wọ́n ọba tó dá wa. so èbèbè òòrí bí eléyìí kí n tó lọ sílùú òyìnbó gbogbo ọ̀rẹ́ wọn ló lógun dúdú ìwọ gangan là ń dúró dè. ọ̀rọ̀ rẹ ti sún àwọn èèyàn. pé ọ̀nà wo ni mo lè gbà láti ran Dayọ̀ lọ́wọ́ ọjọ́ tí ọjọ́ pé mo kàn gbọ́ bọ́ọ̀lù kan lórí aago ni ẹni ọ̀hún béèrè pé ṣé mi lológun dúdú ó ní ẹkú rọ̀lẹ́sà ó ní ẹnìkan la rí tó ti mú ọtí yó ó ń bẹ nínú gọ́tà lóṣòdì lábẹ́ bíríìjì Òṣòdì. ṣé ò ń gbọ́ o kò rántí ọmọ kò rántí ìyàwó ológun dúdú àbí kí ló ń korúkọ ẹ̀ Suebebe sọ̀rọ̀ ẹ̀ nù sínú ayé ó ń gbé from one house to another gbogbo ẹ̀ aṣọ gbogbo ilé obìnrin ló láṣọ sí tó ń lọ ìgbé ayé freelander ìwọ bàbá tó tọ́mọ ìwọ bàbá tó tọ́jú ọmọ ṣé ò ń gbọ́ ṣé ẹni tó gbẹ̀yìn ayé Suebebe is a very good example fẹ̀yìn àbí ìtọ́ bàbá òṣì ẹ̀yin àbí ìtọ́ bàbá òṣì tẹ́ ń dóbò kiri tẹ́ ń bímọ kiri bí eku ẹ̀dá tẹ́ ẹ dọ́mọ sáwọn ìyá wọn láyà Suebebe bímọ tó pọ̀ ó lè jẹ́ pé àwọn Dayọ̀ yìí wọn jẹ́ káwọn fámìlì àwọn yòókù bọ́n gbàwélé wàhálà náà kóra wọn sí wọn bá máa fún yín wọlé kẹ́ máa díbọ́ wàhálà lè kóra yín sí wàhálà kò lè kóra yín sí. nígbà tán bá máa gbá yín dànù that will be your problem. kí ló ń ṣẹlẹ̀? Battery is considered high plug. Okay. ó wà plug náà. ọjọ́ kẹta ló wá bá mi ní Màgódò ọjọ́ tó wá lágbéra tí mo gbé sínú mọ́tò mi ọmọ jì mo ló yẹ lánàá Èkìtì ó
Mi like bobo yẹn ṣe sá lọ. Ṣé ń gbọ́ o? Ṣé ń gbọ́? Oní tíátà ni. Kí ló rẹ fẹ́ ṣe fún yànjú yẹn lọ? Ṣé ń gbọ́ o? Ṣé ń gbọ́? Ìyàwó ò lè dúró tì o. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Wọ́n náà ó sọ pé òun ò fẹ́ rí ẹnikẹ́ni. Súlè bí èbèbè lòun ò fẹ́ rí anybody. Níbo nìyẹn? Súlè bèbè lòun ò fẹ́ rí anybody. He said he doesn't want to see anybody, none of the family. Man, he is not stood by him. Ó dẹ̀ ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ lọ. Reason tí man yìí ṣe sún sẹ́yìn. Torí ẹ létí ẹ gbọ́ torí ọlọ́tẹ̀ nìyín lẹ ṣe lè gbọ́ tí man yìí sọ. Lẹ ṣe lè gbọ́ lágbọ́yé. Ẹ máa gbọ́ lọ. Are you listening to that? Nígbà tí Dayọ̀ kọ̀ láti gba correction. Tó gbìyànjú títí, the only man that stood by him. He said he doesn't want to see anybody. But this man stood by him. Find him a job. Rent him a house. Ó wò pé tó bá ti ń ṣiṣẹ́ á lè máa tọ́jú ara ẹ̀, á lè sọ̀rọ̀, á lè ṣe gbogbo ẹ̀. Bọ̀ ebo ló ní Dayọ̀. Kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe tí ò ní rùngbẹ. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ múra fún ẹlẹ́dẹ̀ tí ò ní pora mọ́lẹ̀. Despite the fact gbogbo effort máa yí, despite the fact pé máa yí wá iṣẹ́ fún tó gbalé fún tó make sure pé ó wà okay. Ó try láti bá sọ̀rọ̀. Ó lọ sọ ó ní kò take to correction. Pé kò change rárá. Kí ni kó ṣe? Ọ̀rẹ́ lásán ni wọ́n jẹ́, ṣó jẹ́ bí ẹni. Ṣé bí Dayọ̀ lẹ́bí? Ọ̀rẹ́ lásán ni wọ́n nà. Torí àwọn dìdìrì kan béèrè pé kí ló dé tí ò ṣe wẹ̀yìn wò nígbà tó wà ní kíní ẹ̀mélòó ló lọ wò. Ìdí tí ò ṣe lọ wò ẹ máa gbọ́, ìdí tí ò ṣe lọ bẹ̀ ẹ máa gbọ́. Ìgbà tí mo wá gbọ́ kó ti lọ Àgbàlá Gabriel inú mi dùn dé góńgó. Okay. Mo wá ta kété bóyá tó bá ń bẹ lọ́wọ́ wọn ó lè ṣoríire àtúnṣe sì lè wà mo dákẹ́ mò ń wò. Tí mo bá béèrè nípa ogún ẹ̀tọ́ ni ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ṣé bàbá wọn ò sọ̀rọ̀ sí wọn létí rí? Bẹ́nìkan bẹ ológun dúdú akéwì ló ń jẹ́. Ẹ bi wọn ṣé wọ́n rí mi rí? Bàbá wọn ló ní wàhálà yẹn. Ṣé mi lọ̀pọ̀lọ́ yín wá ń dẹ́rù bà? Ṣé torí pé. Wọ́n ní tàlájà wọn ń gbá kúrú mọ́. Tálọ̀pọ̀lọ́ yín dẹ́rù bà. Ẹ̀wọ̀n wọn ṣàkì tó ń ṣe bí ọ̀rá o. Ẹ̀wọ̀n egungun ń ṣe bí ẹran ṣẹ̀ráyé.
àwọn ìṣọwọ́ alábùkù àwọn fíbí ṣólóore láìpẹ́ ọjọ́ ẹ ó jẹ́ kí sàníyà ológun dúdú ló sọ bẹ́ẹ̀ o ẹ̀yin àfíbí ajẹ́kùn o lẹ́ ó jìyà o ajẹ́kùn o lẹ́ ó jìyà o ẹ̀wọ̀n ẹni tí ò tó nínà tó ń dènà dé nìyí ajẹ́kùn o lẹ́ ó jìyà o ajẹ́kùn o lẹ́ ó jìyà o lọ́wọ́ ológun dúdú ajẹ́kùn o lẹ́ ó jìyà o ẹ̀yin tó tẹ́ nílẹ̀ tẹ́ ń dènà dé nìyí ajẹ́kùn ìyàlẹ́ ó jìyà o ẹ fẹ́ la o ẹ fẹ́ la ẹ bá gbọ́ o. ìyá alájẹ tó gbé mi sórí atẹ́gùn tó ń sọ̀rọ̀ àlùbàṣà sí mi wẹ́ẹ́ a lè ní pé kọ́mọ ọmọ dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé ẹ à lè ní kọ́mọ má dẹ́tẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn ológun dúdú iṣẹ́ tiẹ̀ nìyẹn bí kò máa ṣe pé àwọn ìpè náà máa ń ṣe ràn yín lórí platform ẹ̀ a máa pọ̀ṣẹ́ lẹ́nu ní kò ní rántí fọnú yóò gbé pin lójú yóò gbé lala sẹ́nu yóò tún rí bí ìjà tó rí èébú ni èpè bó ṣe múra sí star lady nìyẹn nígbà yẹn ọ̀rọ̀ tí ò ṣojú rẹ̀ ni ó mọ jà sí tí ó mọ kódà ó lọ ná àwẹ̀ gandan wò tó gba bírèkì bí ọ̀sẹ̀ kan àwẹ̀ òde ẹran kínní yìí tí wàrí ò bá da ìwà àdúrà ò lè gbà kò sí bó ṣe lè gbà àwẹ̀ tó bá fi ìwà burúkú sí tó bá ń hùwà burúkú tó ń ba ayé èèyàn kan jẹ́ tó téèyàn kan ṣe àdúrà ò lè gbà tó bá ń ba ayé èèyàn kan jẹ́ tó fi ń tú téèyàn kan ṣe àdúrà ò lè gbà kò sí ní o bá lo 21 years lórí òkè lórí irọ́ bẹ́ẹ̀ ni àdúrà ò lè gbà kì í ṣe pé bó ṣe rí níṣe tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ti ṣẹlẹ̀ look at you bó ṣe rí ilé ògbà ọ̀nà ọ̀gbà báyìí ní ṣe ewé ara àgbà wàhálà ní palẹ̀kùn àti tìkìrì báyìí ló ń pẹran jẹ. pé ọmọdé burúkú ó ń bojú wẹ̀yìn lọ́rọ̀ tiẹ̀ àlọ́ ti lọ àbọ̀ ti bọ̀ olókùn dúdú ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú èsì ọ̀rọ̀ sì ń bọ̀. gbogbo ẹ̀yin lẹ́ẹ̀mọ̀dí ọ̀rọ̀ tẹ́ ẹ ṣépè fún mi àríkíṣẹ́ kí ni gbogbo yín èpè padà sórí yín ni. agbára Ọlọ́run òkè ní ẹ ti jìn sórí ara ó yín ti ni. di dandan bájá bá sú yọ́ yóò fẹ̀yìn ẹ̀ kó ni. bígbín bá sú yọ́ fẹ̀yìn rẹ̀ kó ni. bíjàpá bá sú yọ́ fẹ̀yìn rẹ̀ kó ni. ọ̀dàdà bírídà ó ti darí ogun sí kálukú yín o. Now, Ológun Dúdú was on a program this afternoon. Wọ́n dẹ̀ béèrè wípé kí ló ṣẹlẹ̀ wípé wọ́n ṣàlàyé pé ńgbà tí Àgbàlá Gabriel lọ tó ti gbé ó lọ gbé bàbá Suebebe Ládó ní family house tó gbé wá sí Àgbàlá Gabriel wípé òun wò wípé ẹ̀ tiẹ̀ ló yẹ kán mójútó owó tí wọ́n gbà instead of checking him into the hospital kó wà on admission ní hospital kó máa gba treatment he was kept in Àgbàlá Gabriel níbẹ̀ yẹn he was kept in Àgbàlá Gabriel only God knows nǹkan tó ṣẹlẹ̀ sí tó fi tètè fa ikú Suebebe only God knows. Ológun Dúdú has not done anything bad. Either wọ́n pè o kéèyàn kan tiẹ̀ wá má pè rárá kí wọ́n má wá pè Ológun Dúdú rárá. He have right to talk about kó má tiẹ̀ wá mọ Suebebe rí gan kó má mọ Suebebe rí
You cannot ask him pé kí ló dé tó ṣe dá sí ọ̀rọ̀ tó wà lórí social media. You dey whine God. Ṣé ń whine Ọlọ́run? Ọ̀rọ̀ tó wà lórí social media. This is somebody that has been there for Suebebe when he was alive. Nígbà tó mọ tí kiri lẹ́kọ̀ọ́ tó ń já sí gọ́tà káàkiri. Ó gbé nítorí kò sí family, kò síbi tó fẹ́ lọ, kò sí ìyàwó, kò sọmọ, kò sí anybody. Òun ló gbé lọ sí padà sí Adó. Tó dẹ̀ bá wáṣẹ́ tó gbalé fún. Kí lèèyàn fẹ́ ṣe fún ọ̀rẹ́ tó jù yẹn lọ? Ṣé òun ló bí ni? Ṣé ó mọ̀ rí? Ṣé family ẹ̀ ni? Ṣé bọ́ọ̀rẹ́ lásán náà jẹ́? For him to do that, Suebebe tún bojú bàbá ìjẹ ni. Suebebe tún ṣe kí ni? Ó tún bojú bàbá ìjẹ ni. Kí ni máa yí lóhun lọ padà sí Amẹ́ríkà sí? Suebebe gbọ́ correction, ó tún padà sí di ògógóró rẹ̀ tó mu. Ó tún padà sí di ògógóró tó mu. Ó dẹ̀ end up sí family house. Wọ́n lọ́mọ ọmọ tó bá ṣípá, òun là ń bá yẹ gbé náà. Tán bá fà tí ò bá fà, kí ló fẹ́ ṣe? Kí ni kó ṣe? Ṣebí Suebebe lẹ́gbọ̀n. Suebebe lẹ́gbọ̀n náà. So, ó ní family. Suebebe ò tí rọ lẹ́sẹ̀, kò tí rọ lápá. Kó mọ gògóró. Débi táyé ẹ̀ ti bàjẹ́. Do you understand? Àwọn òpònú kan wà ńbẹ̀. Wọ́n máa ní pé èèyàn kan parọ́. Irọ́ ló ń pa. Ṣé kẹ́ má bàa lù ni àbí kẹ́ lè fún lóúnjẹ, kẹ́ má bàa fi bí pa, àbí kẹ́ lè sanwó ilé rẹ̀. Àbólógún dúdú tẹ̀yin wò yẹn ó kéré nínú ayé. Olóbùkún dúdú tó pé ó bá Abacha fà nígbà tá Abacha wà láyé. Ó bá Abacha fà, ó bá gbogbo wọn Ọbásanjọ́, ó bá gbogbo wọn, àwọn ló máa ń bá iṣẹ́ àwọn olóṣèlú ló máa ń ṣe. He doesn't get involved in gbogbo irú àwọn dirty kìíní báyìí. Èèyàn kan tó wá pè rẹ̀ ní kíní òpònú, gbogbo wọn máa ní adúrú máa yẹn ń parọ́. Ṣé orí yín burú ni? Ṣé kẹ́ lè bá fún lóúnjẹ ni? Kẹ́ lè bá dáwó fún? Àbí kò níṣẹ́ lọ́wọ́? Ẹni tó wà l'Amẹ́ríkà. Àbẹ́yìn ló fẹ́ fi trend. Ó fẹ́ fọ̀rọ̀ Suebebe trend. It's like you don't know ológun dúdú.